A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square, Erékùṣù Èkó, dá ẹjọ́ ikú fún ọlọ́pàá tí wọ́n ní kó lọ rọ́ọ̀kú nílé Assistant Superintendent of Police Johanby Vandi tí ó pa agbẹjọ́rò Ìyáàfin Ọmọbọ́láńlé Rohim. Adájọ́ Ìbírónkẹ́ Harrison ni ó dá ẹjọ́ ikú fún ASP lẹ́yìn tí ó rí i dájú wípé ó jẹ̀bi ẹ̀sùn pípa agbẹjọ́rò aláboyún yìí. Harrison ní gbogbo ẹ̀rí ni ó tọ́ka wípé ọlọ́pàá yìí jẹ̀bi ẹ̀sùn. Ó ní ọ̀daràn yìí yìnbọn fún olóògbé yìí nítòsí close range. Oṣù kẹrin ọdún yìí ni Vandi rọ ilé-ẹjọ́ kí ó da ẹ̀sùn yìí nù kí ó sì dá òun sílẹ̀ nítorí òun kò ní ẹjọ́ jẹ́. Nínú àríyànjiyàn ni agbẹjọ́rò rẹ̀ Adétòkunbọ̀ Odùtọ́lá ti sọ fún ilé-ẹjọ́ wípé kò sí ẹlẹ́rìí kankan tí ó lè fìdí ẹ̀ múlẹ̀ wípé òun rí afẹ̀sùnkàn nígbà tí ó yìnbọn fún un àti wípé ìbọn tí wọ́n fi pa á kò sí lára ìbọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá tí ó wà ní ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ṣùgbọ́n ikọ̀ abánirojọ́ tí Attorney General ìpínlẹ̀ Èkó Mọ́yọ̀sọ́rẹ́ Onígbànjo darí ni ó ṣe àtakò àwáwí yìí bí ó ṣe tẹnumọ́ wípé abánirojọ́ ti ro ẹjọ́ tako afẹ̀sùnkàn. Ọjọ́ 25 oṣù Kejìlá ọdún 2022 tí í ṣe ọjọ́ Kérésì ni ìròyìn jábọ̀ wípé Vandi láti iléeṣẹ́ ọlọ́pàá ajíwépa Rohim toyúntoyún ní Láyípo Àjà, ìpínlẹ̀ Èkó. Lẹ́yìn ọjọ́ méjì ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n jáwé gbélé ẹ̀ fún un lẹ́nu iṣẹ́. Ìjọba ìpínlẹ̀ Èkó ni ó fi ẹ̀sùn oníkókó kan kàn án ní ilé-ẹjọ́ kí ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀. Láti ìgbà tí ìgbẹ́jọ́ yìí ti bẹ̀rẹ̀ ni ọkọ àti ẹbí olóògbé yìí pẹ̀lú àwọn 9 mìíràn ti ń jẹ́rìí tako afẹ̀sùnkàn nílé-ẹjọ́ pẹ̀lú ẹ̀rí 27, ṣùgbọ́n Vandi nìkan ni ó ń jẹ́rìí gbé ara rẹ̀. Ní báyìí, adájọ́ ti wá sọ wípé ó jẹ̀bi ẹ̀sùn kan ṣoṣo tí wọ́n fi kàn án. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní kí wọ́n so ó dìrọ̀dìrọ̀ títí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ elépo àti afẹ́fẹ́ gáàsì Petroleum and Natural Gas Senior Staff Association of Nigeria (PENGASSAN) ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti dá ìrànwọ́ epo padà lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ọjọ́ àkọ́kọ́ ní ọ́fíìsì ni Ààrẹ Tinubu ṣe ìkéde àyọkúrò ìrànwọ́ epo tí ó ṣe okùnfà bí owó jálá epo ṣe lọ sókè láti N197 sí N480 sí N570. Lẹ́yìn èyí ni ó wọ N620. Ṣùgbọ́n a tún gbọ́ wípé ó ṣeé ṣe kí owó epo tún lọ sókè sí i ní ọjà àgbáyé. Bákan náà ni a gbọ́ wípé ìjọba àpapọ̀ dá sí i láti dènà lílọ sókè sí i, ṣùgbọ́n ìjọba àpapọ̀ sẹ́ àhesọ yìí. Lẹ́yìn èyí ni akọ̀ròyìn ṣe alábàápàdé ìwé ẹ̀rí pẹ̀lú bí Ààrẹ Tinubu ṣe sọ wípé ìrànwọ́ epo ti di àfìsẹ́yìn téégún fiṣọ. Ìjọba àpapọ̀ san owó tí iye rẹ̀ jẹ́ N169.4 billion gẹ́gẹ́ bí ìrànwọ́ epo fún oṣù kẹjọ láti lè mú kí jálá epo dúró lórí N620. Ìwé ẹ̀rí láti ọ̀dọ̀ àjọ alámòójútó owó ìjọba Federal Account Allocation Committee (FAAC) tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní ọ̀sẹ̀ ni ó ṣe àfihàn wípé nínú oṣù kẹjọ, Nigerian Liquefied Natural Gas san $275 million gẹ́gẹ́ bí èrè fún orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ NNPCL. NNPCL lo $220 million nínú rẹ̀ fún ìrànwọ́ epo kí wọ́n tó fi $55 million tó kù pamọ́ lọ́nà tí kò tọ́. Àlàyé tí ìjọba àpapọ̀ kò lè sọ ohunkóhun lórí rẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní ààrẹ ẹgbẹ́ PENGASSAN Festus Osifo sọ wípé látàrí owó epo rọ̀bì ní ọjà àgbáyé àti pàṣípààrọ̀ owó ni ó ń mú ìjọba àpapọ̀ tẹ̀síwájú láti máa san ìrànwọ́ lórí epo. Osifo tẹ̀síwájú wípé ìjọba ń san owó yìí nítorí owó epo tí ó wà ní $80 per barrel tẹ́lẹ̀ ti di $93 sí $94 per barrel báyìí. Bí ó ṣe ń lọ sókè ni owó jálá epo náà yóò ṣe máa lọ sókè. Ohun kan ṣoṣo tí ó lè ṣe ìdáwọ́kọ̀ owó yìí ni bí wọ́n bá ṣe àmójútó pàṣípààrọ̀ owó kí ó wálẹ̀.
ìgbésẹ̀ yìí nìkan ni ó lè mú ìjọba ṣẹ́gun ìrànwọ́ epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ìwé gbèdéke ọjọ́ 7 ránṣẹ́ sí àwọn tó ń sun orí afárá kòtò ìdaminù ní Dodan Barracks ní agbègbè Ọbalẹ́ndé àti ìlú Gédégédé ní agbègbè Erékùṣù Èkó kí wọ́n fi ibẹ̀ sílẹ̀ tàbí kí wọ́n fi tipátipá mú wọn kúrò nítorí wọ́n ti sàmì sí àwọn wọ̀nyí fún wíwó. Kọmíṣánná fún agbègbè àti ìsun omi Tòkunbọ̀ Wahab ni ó pàṣẹ yìí ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá níbi àbẹ̀wò sí àwọn kòtò ìdaminù ní agbègbè Ọbalẹ́ndé ní Lekki Phase 2, ìjọba ìbílẹ̀ Etí Ọ̀sà. Bí ó ṣe darí àwọn òṣìṣẹ́ ìjọba, lára wọn láti rí olùbádámọ̀ràn lórí agbègbè Kúnlé Rótìmí Àkàndùn, àwọn akọ̀wé ìjọba àti àwọn adarí àjọ òṣìṣẹ́ ní agbègbè Dodan Barracks, Ọbalẹ́ndé, Lekki Phase 2 àti Iru Kingdom. Èyí ń wáyé bí ikọ̀ yìí ṣe gba ìwúrí láti ọ̀dọ̀ onírù ti ilẹ̀ Ìrù, Ọba Abdulwasiu Lawal, bí ó ṣe gbóríyìn fún wọn lórí akitiyan wọn láti rí i dájú wípé ìpínlẹ̀ Èkó wà ní mímọ́. Bákan náà ni ó fi èròǹgbà àti fi ọwọ́ sowọ́pọ̀ rẹ̀ hàn. Ọba tí ó sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí i ní ààfin ṣe àpèjúwe ikọ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó tó gbangba sùn lọ́yẹ́, bí ó ti gbóríyìn fún gómìnà bí ó ṣe ṣa àwọn tí ó pójú òṣùwọ̀n fún iṣẹ́. Kọmíṣánná wá tẹnu mọ́ wípé àwọn kò ní dẹ̀yìn nínú ìgbésẹ̀ àti fi òfin múlẹ̀ kí ìpínlẹ̀ Èkó lè dùn ún wò lójú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága àtijọ́ fún àjọ àwọn agbẹjọ́rò Nigerian Bar Association (NBA), Agbamòfin Olisa Agbakoba ti sọ wípé ó jẹ́ ìtìjú ńlá fún òun láti máa rí àwọn agbẹjọ́rò lórí ẹ̀rọ amóhùnmáwòrán tí wọ́n ń ṣe àríyànjiyàn lórí ọ̀rọ̀ sàbùkè Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú Ifásitì Chicago. Agbamòfin yìí fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ariwo lásán lórí Ààrẹ Tinubu àti igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar pẹ̀lú awuyewuye lórí àkọọ́lẹ̀ ìwé ẹ̀rí láti Ifásitì Chicago. Agbakoba ní àwọn agbẹjọ́rò ni ó túbọ̀ ń dákún wàhálà yìí lórílẹ̀-èdè. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni ọ̀jọ̀gbọ́n yìí ti rọ àwọn ará ìlú láti fi èròǹgbà wọn pamọ́ títí ìgbẹ́jọ́ yóò fi wáyé ní ilé-ẹjọ́ tó ga jùlọ. Ó ní ó jẹ́ ohun ìtìjú láti máa rí àwọn agbẹjọ́rò lórí bí wọ́n ṣe ń ṣe àríyànjiyàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán, bí ó ti pe àwọn iléeṣẹ́ ìròyìn láti má ṣe fi ààyè gba irúfẹ́ bẹ́ẹ̀ mọ́. Bákan náà ni ó pe ààrẹ ẹgbẹ́ àjọ agbẹjọ́rò kí wọ́n kìlọ̀ fún àwọn agbẹjọ́rò lórí ìtàpá sí òfin pẹ̀lú bí wọ́n ṣe sọ iléeṣẹ́ ìròyìn di yàrá ilé-ẹjọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀, Agbakoba ní kí wọ́n jọ̀wọ́ fi ààyè gba ilé-ẹjọ́ gíga láti gbé ìdájọ́ kalẹ̀ kí wọ́n fòpin sí rédèrèdè tó ń lọ láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bí ìjọba ìpínlẹ̀ Kano ṣe bẹ̀rẹ̀ pínpín 2,250 àpò ìrẹsì àti iye ẹ̀wà kan náà gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn fún àwọn aláìlágbára láàrin ìpínlẹ̀ ni gómìnà Abba Yusuf ṣe ìkìlọ̀ fún ìgbìmọ̀ olùṣàkóso pínpín láti má ṣe lo àǹfààní yìí fi kó o pamọ́. Gómìnà Yusuf tí ó bẹ̀rẹ̀ pínpín yìí sọ wípé ìpèsè yìí wà fún àwọn aláìní nìkan, nítorí náà kí akọ̀ròyìn, àjọ aláàbò àti òṣìṣẹ́ ìjọba má súnmọ́ ìdí rẹ̀ rárá. Ó ní àwọn nǹkan amáyédẹrùn yìí yóò ṣe ìtura sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ fún àwọn aláìní àti aláìlágbára láwùjọ. Gómìnà tẹnumọ́ wípé àwọn ọlọ́rọ̀ láàrin ìlú kò gbọdọ̀ bá wọn nípìn nínú rẹ̀, bí ó ti ṣe ìkìlọ̀ wípé ìjọba kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti yíwọ́ rẹ̀ sí ibòmíràn. Gómìnà ṣàlàyé wípé èyí jẹ́ pínpín ẹlẹ́ẹ̀kejì fún Ward 484 káàkiri ìjọba ìbílẹ̀ 44 pẹ̀lú àjọ àwọn aláìlágbára, bí wọ́n ti yan àwọn olórí ẹlẹ́sìn tí ó ṣeé fọkàn tán láti ṣe kòkárí pínpín ohun amáyédẹrùn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ondo ti ṣe ìkìlọ̀ lórí ẹ̀tàn, ojúìṣàájú àti ìwà àgàbàgebè lórí ọ̀rọ̀ òṣèlú tó ń lọ láàrin ìpínlẹ̀. Bákan náà ni ó rọ àwọn olùtakò ẹ̀dá
pàápàá jùlọ àwọn akọ̀ròyìn láti ṣọ́ra kí wọ́n sì tẹ̀lé ìlànà òfin akọ̀ròyìn. Nínú àtẹ̀jáde Kọmíṣánná fún Ìròyìn àti Ìdánilẹ́kọ̀ọ́ Bámidélé Adémọ́lá-Ọlátẹ́jú ní ìjọba ti fi ẹ̀hónú wọn hàn lórí ọ̀rọ̀ tí olóyè nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sọ àti alákòóso ètò lórí amóhùnmáwòrán Arise, Dókítà Reuben Àbàtì sọ lórí àfojúfò iṣẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo. Àbàtì ni ó ń bẹ̀rẹ̀ ẹjọ́ lórí ibi tí gómìnà Rotimi Akeredolu gbà àti àìsí nílé rẹ̀ ní ìlú Àkúrẹ́, olú ìlú ìpínlẹ̀ Ondo. Àtẹ̀jáde yìí sọ wípé Àbàtì ṣe àfihàn àjọṣepọ̀ rẹ̀ bí ó ṣe ń gbè lẹ́yìn àwọn olóṣèlú. Àtẹ̀jáde náà kà wípé nílẹ̀ yìí àti lókè òkun ni àwọn ti gba ìpè lórí àfihàn fídíò tí wọ́n yọ lára ètò amóhùnmáwòrán lórí ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo, tí ó dá lórí àrékérekè tí ó ṣe àfihàn ipa tí Reuben Àbàtì kó. Wọ́n ní èyí kò lọ pẹ̀lú ìlànà òfin iṣẹ́ ìròyìn. Bákan náà ni wọ́n bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ìròyìn Arise bí ó ṣe fi ààyè gba àwọn olóṣèlú tí wọ́n ń díbọ́n bíi akọ̀ròyìn. Àbàtì ni ó bu ẹnu àtẹ́ lu ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo lórí awuyewuye igbákejì tí wọ́n fẹ́ yọ nípò àti àwọn oríṣiríṣi ẹ̀sùn mìíràn tí ó sọ tako ìpínlẹ̀ Ondo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gbẹ́ni oníṣòwò kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ @AbuSalami Official ti fi ẹ̀sùn kan ìlúmọ̀ọ́ká olórin Davido wípé ó kọ̀ láti wá ṣeré ní ìlú Warri, ìpínlẹ̀ Delta lẹ́yìn tí ó gba $176 million. Ó ní owó tí àwọn alámòójútó òun ná lé ní $200 mílíọ̀nù. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ó ti kọ ọ́ wípé ó jẹ́ ìdójútì wípé àwọn ará ìlú ń rí Davido gẹ́gẹ́ bí olówó ṣùgbọ́n kò ní àpọ́nlé. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ láìmọ̀ wípé olè ni. Nígbà tí ó ń fèsì sí ìbéèrè alátìlẹyìn rẹ̀ kan ni ó ṣàlàyé bí òun ṣe ná $176 million sí àpò ìkówósí rẹ̀. Ẹ̀ẹ̀mẹta ni àwọn fagilé eré pẹ̀lú owó ilé ìtura tí ó jẹ́ kí òun san àsansílẹ̀ rẹ̀. Gbogbo àpapọ̀ owó ọ̀hún lé ní $200 mílíọ̀nù. Ọ̀gbẹ́ni yìí tẹ̀síwájú wípé bí kì í bá ṣe wípé òun jẹ́ akíkanjú ènìyàn, òun ìbá ti ya wèrè pẹ̀lú bí àwọn iléeṣẹ́ tó ń ṣe agbátẹrù rẹ̀ ṣe ń fà á lọ́tùn-ún lósì tí àwọn mìíràn sì ń gbé e relé ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.